Ta ló pa Ọbáfẹ́mi Awólọ́wọ̀? Irú ikú gan ló pa bàbá Yorùbá yìí? Ta ló pa aláàánú mẹ̀kúnnù tó jẹ́ wípé tọ̀sán tòru bí orílẹ̀-èdè Nàìjíríà ó ṣe kógojá káàkiri gbogbo àgbáyé? Òun ló múmú láyà rẹ̀, ẹni tó jẹ́ pé òun ló gbé ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ wọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó kọ́lé aláràbarà fún orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní èròǹgbà láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́ kan. Ṣérú èèyàn báyìí ló wá yẹ kó kú ní ìfọ́nàfọ́nṣu. Ta ló pa olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀? Báwo ni ikú rẹ̀ ṣe ṣẹlẹ̀? Àṣírí ńlá lètò yìí tó jẹ́ wípé bẹ́ẹ̀yìn ò bá jẹ́ onílàákàyè ẹ̀dá, ètò yìí ò lè yé. Ta ló pa Awólọ́wọ̀? Ẹ máa bá mi ká lọ. Lẹ́yìn tí orílẹ̀-èdè Nàìjíríà gba òmìnira tán lọ́dún 1960, orílẹ̀-èdè Nàìjíríà sì jẹ́ ọ̀dọ́ pínísín tó jẹ́ pé kò tí ì mọ nǹkan kan. Ìbániṣe ọ̀tá ó wà láàrin àwọn olórí Nàìjíríà nígbà náà látàrí wípé èmi ni wọ́n jọ lórí, ìwọ kọ́ ló jọ lórí. Ẹgbẹ́ tí bàbá wa Awólọ́wọ̀ wà nígbà náà òun ni Action Group, nígbàtí Sir Ahmadu Bello àti Tafawa Balewa tí wọ́n sì di òkè mú. Àlá Awólọ́wọ̀ ni pé ó fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà di ìlú tó jẹ́ wípé ẹ̀kọ́ ọ̀fẹ́ wà, àwọn èèyàn láǹfààní láti máa jẹ ìgbáyégbádùn ìjọba. Bẹ́ẹ̀ bá rántí dáadáa, Awólọ́wọ̀ ló ṣe ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń darí wa lórílẹ̀-èdè Nàìjíríà lónìí ni wọ́n jẹ gbádùn ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ Awólọ́wọ̀ látàrí wípé bó o bá kàwé oúnjẹ ọ̀fẹ́ ló máa jẹ, ìwé tó bá kà ọ̀fẹ́ ni. Síwájú kó o tó parí iléèwé, òun ni iṣẹ́ ìjọba tó ṣe yóò ti dúró dè ọ́. Awólọ́wọ̀ ló ṣe ètò yìí nígbà náà. Ó sì ní ìlérí àti ìmọ̀ràn wípé lọ́jọ́ kan òun ó di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Bóun bá di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, àwọn nǹkan ribiribi yóò tọ̀ wá wá lórílẹ̀-èdè Nàìjíríà. Látàrí àlá ńlá tí Awólọ́wọ̀ ní fún orílẹ̀-èdè Nàìjíríà yìí, àwọn ọ̀bàyéjẹ́ kan pinnu láti má jẹ́ kó ṣeé ṣe. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbógun ti Awólọ́wọ̀. Nígbà tó di ọdún 1962, ìjà ńlá kan bẹ́ sílẹ̀ láàrin ẹgbẹ́ Action Group, léyìí tó sì jẹ́ wípé olóògbé Ládòkè Akíntọ́lá òun ló jẹ́ igbákejì Awólọ́wọ̀ nígbà náà. Akíntọ́lá bẹ̀rẹ̀ sí ní gbógun ti Awólọ́wọ̀ tí wọ́n jọ jẹ́ ọmọ Yorùbá. Ó sì ń ṣègbè fún àwọn tó jẹ́ ọmọ Haúsá àti ọmọ Ìgbò nígbà náà, ìyẹn tí ṣe Sir Ahmadu Bello àti Nnamdi Azikiwe. Ní ọdún 1963, ìjọba fi ẹ̀sùn kan Awólọ́wọ̀ wípé ó ń gbìyànjú láti gba ìjọba. Wọ́n mú Awólọ́wọ̀ ní tìpátìkùnkùn, wọ́n mú un lágídí. Kí ni wọ́n ṣe fún Awólọ́wọ̀ bàbá onígò yẹn? Wọ́n gbé Awólọ́wọ̀, wọ́n gbé lọ sí kóòtù. Adájọ́ sì sọ Awólọ́wọ̀ sí ẹ̀wọ̀n. Nígbà tí wọ́n wà nílé ẹjọ́, adájọ́ bi Awólọ́wọ̀ wípé ǹjẹ́ ó ní nǹkan kan láti sọ? Awólọ́wọ̀ dìde ó sì sọ̀rọ̀. Awólọ́wọ̀ ní níwájú gbogbo ayé àti níwájú adájọ́ lòun wàyí o, òun ò pinnu láti gba ìjọba lọ́wọ́ ẹnìkankan. Ìdí tí òun fi ń ṣiṣẹ́ yìí lórílẹ̀‐èdè Nàìjíríà ni wípé òun gbàgbọ́ pé lọ́jọ́ kan òun ó di ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní I did not plan any coup. My only crime is that I want the best for Nigeria. Ó ní òun ò pinnu láti gba ìjọba o. Ẹ̀ṣẹ̀ kan ṣoṣo tóun ṣẹ̀ ni pé òun fẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó dára. Adájọ́ bẹ̀sùbẹ̀gbà nítorí wípé ẹni akọ́ńkà tó ṣèkà ó ti ní tinú ẹ̀ tí ó ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, nítorí pé síwájú kí adájọ́ yìí tó dájọ́ ó ti mọ irú ẹjọ́ tó fẹ́ dá. Bóyá Awólọ́wọ̀ jẹ̀bi ni o tàbí Awólọ́wọ̀ jàre ni o. Ohun tí adájọ́ yìí ṣe ni wípé ó sọ Awólọ́wọ̀ sí ẹ̀wọ̀n. Wọ́n ní kó lọ rọ́ọ̀kún ní ọgbà ẹ̀wọ̀n fún ọdún 10 fún ẹ̀sùn wípé ó fẹ́ fipá gbàjọba. Ẹ̀yin náà wò ó, èèyàn tó jẹ́ wípé òun ló kọ́ ilé ìwòsàn ọ̀fẹ́, tó ṣe ètò ẹ̀kọ́ ọ̀fẹ́, tó kọ́ ojú irin. Awólọ́wọ̀ ló kọ́ NTA Ìbàdàn, Awólọ́wọ̀ ló kọ́ Yunifásítì Ìbàdàn, Awólọ́wọ̀ ló kọ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tìfẹ̀. Awólọ́wọ̀ ló ṣe gbogbo àwọn ètò yìí tó jẹ́ pé tá a bá ṣe ìwádìí lónìí,
gbogbo àwọn iṣẹ́ tí Awólọ́wọ̀ ṣe ń gbà náà iṣẹ́ òríjìnà ni tí ó sì ṣe yìí tó sì parẹ́ ń bẹ̀. Ọkùnrin yìí ni wọ́n wá mú lọ sí ẹ̀wọ̀n nítorí pé ó fẹ́ kí Nàìjíríà dára. Wọn ò mú dúró nítòsí, wọ́n mú lọ sí ẹ̀wọ̀n nílùú Calabar tó fi jẹ́ pé tẹbítara rẹ̀ àtàwọn olólùfẹ́ rẹ̀ wọn ò ní lè máa láǹfààní láti wá bẹ̀ẹ́ wò ní gbogbo ìgbà. Nígbà tó di ọdún 1966 òun ni ológun gbàjọba lórílẹ̀‐èdè Nàìjíríà fúngbà àkọ́kọ́. Ológun tó sì gbàjọba náà ni Yakubu Gowon. General Yakubu Gowon pàṣẹ wípé kí wọ́n tú Awólọ́wọ̀ sílẹ̀ lẹ́wọ̀n. Wọ́n tú Awólọ́wọ̀ sílẹ̀ lẹ́wọ̀n. Gowon sì fi ipò ńláńlá ó fi pàdé rẹ̀. Òun ni igbákejì alága Federal Executive Council and Finance Commissioner. Òun ni Gowon fi dá a lọ́lá tó sì jẹ́ igbákejì àjọ náà. Ṣùgbọ́n ojú àpá òjòjú ara gbogbo ibi tí wọ́n ti fi ìyà jẹ Awólọ́wọ̀ nígbà náà ó bẹ̀rẹ̀ sí ní rán. Àwọn ibi tí wọ́n ti lù ú lẹ́wọ̀n ó bẹ̀rẹ̀ sí ní dùn ún. Awólọ́wọ̀ wá di aláìsàn. Awólọ́wọ̀ tún gbìyànjú láti ṣètò láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Kódà ó dìbò ṣùgbọ́n wọ́n ṣe arúmọjẹ. Awólọ́wọ̀ ò padà wọlé o. Ní ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún ọdún 1987 àkùkọ kọ lẹ́yìn ọmọkùnrin ẹlẹ́ran tu. Awólọ́wọ̀ aláàánú mẹ̀kúnnù, bàbá aráàlú, bàbá gbogbo ọmọ. Awólọ́wọ̀ dákẹ́ ó dágbére fáyé ní ilé rẹ̀ ní Ìkẹ́nnẹ́ ní ìpínlẹ̀ Ògùn ní ẹni ọdún méjìdínlọ́gọ́rin tí ṣe 78 years. Awólọ́wọ̀ ò lágbára mọ́ kó tó kú. Ìyà tí wọ́n ti fi jẹ lọ́gbà ẹ̀wọ̀n ó ti jẹ́ kí gbogbo ara rẹ̀ ó di ẹgẹrẹmìtì. Awólọ́wọ̀ kàn ń gbìyànjú ni ló fi jẹ́ pé ní kété tó darí kúrò lọ́gbà ẹ̀wọ̀n ó fẹ́ gbìyànjú láti ṣe ìjọba ṣùgbọ́n àwọn ẹni bí wọn ò jẹ́ ó ṣeé ṣe. Ṣé ká wá sọ wípé Ládòkè Akíntọ́lá ló dalẹ̀ Awólọ́wọ̀ ni àbí báwo ni? Ṣé ká sọ wípé aráalé Awólọ́wọ̀ ló ṣílẹ̀kùn fún ọ̀tá tí Awólọ́wọ̀ fi dèrò ẹ̀wọ̀n? Ó kù sọ́wọ́ àwọn ọlọ́gbọ́n àti olóye. Tí di àsìkò tá à ń sọ̀rọ̀ yìí o orúkọ Awólọ́wọ̀ ò lè parẹ́ mọ́ títí láéláé. Tí di àsìkò tá à ń sọ̀rọ̀ yìí o iṣẹ́ tí Awólọ́wọ̀ ṣe kalẹ̀ ó sì ń fọhùn. Orúkọ Awólọ́wọ̀ ò sì lè parẹ́ mọ́ títí láéláé. Awólọ́wọ̀ ṣe ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ní ọdún 1955. Bákan náà ó ṣe ètò ìwòsàn ọ̀fẹ́ fún àwọn ọmọ kékeré láti ọmọ ọwọ́ títí tó fi dé orí ọmọ ọdún méjìdínlógún. Ó kọ́ Cocoa House Ìbàdàn ní ọdún 1965, Yunifásítì Ifẹ̀ ní ọdún 1962, Liberty Stadium ní ọdún 1960. Ó kọ́ iléeṣẹ́ tẹlifíṣàn ní ọdún 1959. Ó kọ́ oríṣiríṣi àwọn iléeṣẹ́ sí Ìkẹjà, Ìlúpéjú àti Ìbàdàn. Ó ṣe ètò iléègbé ọ̀fẹ́ fún àwọn èèyàn. Ó sì ṣe ní owó kékeré fún àwọn tó jẹ́ òṣìṣẹ́ ìjọba. Wọ̀nyí àti àwọn oríṣiríṣi iṣẹ́ ńlá míì òun ni olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ṣe. Kí Olódùmarè kó bá wa ṣe ikú nísinmi fún ẹni rere. Ẹ bá mi pín fídíò yìí káàkiri tí ìgbà mẹ́rin tá tún máa pàdé. Ire o.